Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Heavenly Father, we thank you for using your children to bless this church. We ask, oh God, that in greater measures you will return unto them. As they have brought even for the expansion of your kingdom, we pray, oh God, that you will bless them mightily. They will never go hungry. They will never lack any good thing. But your grace will constantly be available unto them. Blessed be your name, O Lord. Go and be full of testimonies. In Jesus' name we have prayed. Please do be seated for the choir anthem. Mama Akeredolu ó máa dọjọ́ múrẹ̀ o. Ilé ò ajíhìnrere obìnrin mi ó máa dọjọ́ múrẹ̀ o, ìyọ̀má. Ẹ̀rù rẹ̀ oyè mi. Ẹ̀rù rẹ̀ ó máa ìṣẹ́ òye. Ìyọ̀má ó máa dòwúrọ̀ o. Ìyọ̀má ẹ̀rù rẹ̀ ó máa dìsẹ̀yìn òye. Ìyọ̀má ó máa dòwúrọ̀ o. Ìyọ̀má ẹ̀rù rẹ̀ ó máa dìsẹ̀yìn òye. Ó máa dìdọ̀jọ́ mú ẹ̀dá àdìpàdé ṣọ́nẹ́rà ìyọ̀má. Ìyọ̀má ẹ̀rù rẹ̀ ó máa dìsẹ̀yìn òye. Ilé ò ìyọ̀má ọmọ Olúwa Rotimi Akeredolu. Iye mi ò ìyọ̀má. Iye wọn lára wọn tẹ̀yà nìkan gbé. Ọmọwé Olúwọlé. Iye wọn lára. Iye wọn lára wọn tẹ̀yà nìkan gbé o. Ọmọ ẹ̀kọ́ láwọlé Olúwa pẹ̀lú mi. Iye wọn lára. Iye wọn lára wọn tẹ̀yà nìkan gbé o. Olúwa fẹ́mi mẹ̀yìn bẹ̀ o. Iye wọn lára. Iye wọn lára wọn tẹ̀yà nìkan gbé o. Olúwa Tóyìn mẹ́ pariwo tán tán tán. Iye wọn lára. Iye wọn lára wọn tẹ̀yà nìkan gbé o. Ìdókítà Adéyínká. Iye wọn lára. Iye wọn lára wọn tẹ̀yà nìkan gbé o. Ọmọ Ẹ̀bọ́lá
ají mẹ́wọ́ fọ̀ o iye wọn lálá ó jẹyà nǹkan gbé o. ìrọ̀rọ̀ àgbáyé àgbà ìṣàyẹ̀ bá mi bí èmi ò ọmọ mágéjó máa pẹ́rún pò ọ̀rọ̀ ìdè ìrọ̀rọ̀ gèdè àtàgbáyé àgbà ìṣà dọ́ngàn bá wọn píye wọn òye àgbáyé àgbà ìṣàyẹ̀ bá mi bí èmi ò ṣí màmá mi lúwe gbórí sókè o wé máa gbórí sókè màmá dìjàlẹ̀ jẹ́ Gbórí sókè, gbórí sókè, màmá dìjàlẹ̀ jẹ́ o. màmá mi lúwe gbórí sókè màmá dìjàlẹ̀ jẹ́ Gbórí sókè, màmá dìjàlẹ̀ jẹ́ o. kọ̀bẹ̀ ṣe yáyà o iyọ̀mà kọ̀bẹ̀ ṣe yáyà o mi lúwe yáyà ńgọ́ mà rẹ̀. Gbórí sókè, màmá dìjàlẹ̀ jẹ́ o. màmá dùjàlẹ̀ jẹ́ o iyọ̀mà màmá dùjàlẹ̀ jẹ́ o ee. Gbórí sókè, màmá dìjàlẹ̀ jẹ́ o. ṣí yédọ̀ màmá pẹ́rù pò ọ̀ngọ́ iye ńgọ́ mà ṣọ́nẹ́mẹ́ Ọ̀nà ire mo gbàdúrà d'Òdùmarè ṣe mí o. ọ̀nà ire mo gbàdúrà d'Òdùmarè ṣe mí o ee. Ọ̀nà ire mo gbàdúrà d'Òdùmarè ṣe mí o. Òdùmarè bá ti ṣe ọ̀nà ire àti wọ̀jọba àrùn oṣù ọ̀. ọ̀nà ire mo gbàdúrà d'Òdùmarè ṣe mí o. ee màmá gbórí sókè lókè màmá dìjàlẹ̀ jẹ́. Gbórí sókè, màmá dìjàlẹ̀ jẹ́ o. ọbẹ̀ ṣe yáyà iyọ̀ máa wèyà ńgọ́ máa rẹ̀. Gbórí sókè, màmá dìjàlẹ̀ jẹ́ o. màmá dìjàlẹ̀ jẹ́ o ee màmá dìjàlẹ̀ jẹ́ o iyọ̀ máa. Gbórí sókè, dìjàlẹ̀ jẹ́ o. Praise ye the Lord. Again, I'd like to warmly welcome all of you in the name of our Lord Jesus. Congratulating the Akeredolu family for surviving their mother and for giving her such a befitting funeral ceremony, especially as presented here in this service. We pray that the Lord will continue to bless you all in the name of Jesus Christ. I welcome all our leaders, spiritual and temporal, and all distinguished individuals who have come to be part of this great celebration. I'd like to welcome most warmly the Vice President of the Federal Republic of Nigeria, Professor Yemi Osinbajo. You are most warmly welcome in the name of Jesus Christ. While I was preaching, I noticed that we now have another very important and distinguished leader in our society who was not here, and that is Asiwaju Bola Ahmed Tinubu. Is here with us at this time. We welcome you, sir. You missed my sermon, but I should tell you two things from that sermon. That is that God has placed you all where you are now so that you can make a difference. I encourage politicians. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, subscribe. Face TV
was Swoby.